ẹ̀yin tèmi ẹ wá gbọ́ àwọn òwe Yorùbá ìgbàlódé yìí èmi kì í mọ̀ kọ́ o. àkọ́kọ́ ní ilé ọba tó jó àìní fire extinguisher ló fà á. ọmọ tí ẹkùn bá bí kó sáré lọ ṣe DNA test fún. ẹ̀yìnkùlé lọ̀tá wà inú comment section làwọn ẹ̀ta ń gbé. apẹ́kó tó jẹun intermittent fasting ló ń ṣe. ọmọ ẹni ò lè burú títí kárán lọ unilag damn tí ẹṣin bá dá ní ìgbóbi straight. pàṣán tí a fi na ìyálé evidence domestic violence ní fún ìyàwó. bánú sọ má bá Twitter sọ. àìtètè mólè o lè máa di landlord mọ́ ẹ lọ́wọ́ if you're not careful. ilé là ń wò ká tó di YouTube influencer more like TikTok influencer actually. eléyìí ni à ń gba òròmọdìẹ lọ́wọ́ kú ó ní wọn ò jẹ́ kí òun di KFC chicken. Yes. bí ògiri bá lanu kí ló kan Lagos landlord pẹ̀lú renovation. ìrẹ́jẹ ò sí nínú fọ́tò tí bá Photoshop pàdé ni o. àìsínlé olóńgbò ló mú kí eku host house party. tí a bá torí iṣu jẹ pé bóyá ká fi dín yam chips make sense. ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká ṣe only fans fún. agbo tó tàdí mẹ́yìn ó fẹ́ lọ twerk ni mẹ́. ẹni tí à ń gbé ìyàwó bọ̀ wá bá kó try láti shave. igi gogoro má gún mi lójú ìwọ má sùn sẹ́yìn dúró níbi tó wà. bá òkú ṣege continues ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà.